ẹ rí mo fẹ́ sáré kàn ṣe clarification àti ìpè àwọn èèyàn ṣàkíyèsí lórí ọ̀rọ̀ tí Mr. Sokoti tó sọ. Mr. Sokoti yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tiwa a ní nǹkan kan, èmi personally mi ò ní nǹkan kan pẹ̀lú Sokoti nítorí wípé tẹ́yìn bá wò dáadáa èèyàn wò wípé gbogbo ọ̀rọ̀ tí Sokoti sọ yìí èèyàn lè yọ nǹkan mẹ́ta kan bẹ̀ kéèyàn tó mọ̀ wípé ó yẹ kéèyàn ó ka ọ̀rọ̀ yẹn kún àbí kéèyàn má ka kún. Mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sọ pé kéèyàn má ka ọ̀rọ̀ rẹ̀ kún ni, ṣùgbọ́n sẹ́ mọ̀ pé nítorí wípé tábà ní kí wèrè sòkú ya rẹ̀, tábà la fẹ́ fi wèrè lẹ̀ kó sòkú ya rẹ̀ bó ṣe fẹ́ ó lè sun jẹ. Tí èèyàn bá dẹ̀ ń sun èèyàn aburú ló máa ń fà fún àwọn èèyàn tí a bá wà ní surroundings ibẹ̀, ibi tí a bá ti dáná sun èèyàn ilé yóò fi ní máa wo wèrè kó ṣe òkú ya rẹ̀ bó ṣe fẹ́. Nǹkan mẹ́ta tí mo fẹ́ ká kíyèsí lórí ọ̀rọ̀ Sokoti ó ní wípé téèyàn fi mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kò ní di kéèyàn kà kún, ṣùgbọ́n láti clear àwọn kankan bẹ̀. Àkọ́kọ́ ẹ̀rí frustration nínú ọ̀rọ̀ Sokoti tí a pè lágbàlagbà tó bá fi ń sọ̀rọ̀ pẹ̀lú frustration báyẹn ó yẹ kéèyàn mọ̀ pé lásìkò yẹn animalistic nature tó máa wà nù ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti gbéra lára Sokoti nígbà tó ń sọ̀rọ̀ yẹn, because àwọn eléégún gan tí èsè nǹkan gidi tó yẹ kéèyàn ó ṣe wọ́n wá tún wá lọ sọ wípé téégún bá fi lè jẹ́ àgbà o jẹ́jẹ̀jẹ́ léégún àgbà máa jó. Eégún ọ̀dà o kí mùsùlùmí ó lọ́wọ́ sí o, ṣùgbọ́n wọ́n tún wá lọ fi kún pé káwá léégún ìjẹ́ àgbà o jẹ́jẹ́ léégún àgbà ń jó. Sokoti dẹ̀ ti dàgbà, ẹ rí i pé àwọn orò ọ̀dà o fún mùsùlùmí o rárá kò dáa, ṣùgbọ́n wọ́n tún wá ní àgbà ọ̀jẹ̀ kì í ṣòro bí èwe. Tábà fi wá rí téégún àgbà ń jó bí dàdá ń díndín tàbí tẹ́ rí tí àgbà ọ̀jẹ̀ ń ṣòro bí èwe, ìkànnù mẹ́ta yìí òun ni. So mẹ́tẹ̀ẹ̀ta ló wà lára Sokoti. Frustration ó lè jẹ́ kágbàlagbà ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan téèyàn wá rí pé bàbá yìí ti wà frustrated, ọ̀rọ̀ rẹ̀ èèyàn ní kàkún. Ẹlẹ́ẹ̀kejì òun ni poverty in what sense? Poverty in the sense wípé iṣẹ́ tí Sokoti ń ṣe látàárọ̀ ọjọ́ rẹ̀ kò rọwọ́ mú bẹ̀ náà o. Onítíátà ni látàárọ̀ ọjọ́ rẹ̀, ẹ wà àwọn contemporaries ẹ̀ tọ́jọ́ ṣe tíátà àwọn ti rọwọ́ mú. So ẹni tí poverty bá ń dà láàmú, ẹni tó jí sórí iṣẹ́ kan níjìnjì ayé rẹ̀ tó fi ọ̀dọ́ ṣiṣẹ́ yẹn tí ò wá rí ṣe nídìí iṣẹ́ yẹn tó bá fi dàgbà bí irú Sokoti ṣe dàgbà tí ò rọwọ́ mú nídìí iṣẹ́ tíátà yẹn, tí irú rẹ̀ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan èèyàn ó wò pé ẹ jẹ́ aronú sọ̀rọ̀ yìí dáadáa ká tó mọ̀ bóyá kákàkún àbí ká má kàkún. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta téèyàn ó kíyèsí lára Sokoti lórí in tó ṣeun òun ni wípé kéèyàn má ní àròjinlẹ̀ kó tó máa sọ̀rọ̀ jáde lẹ́nu. Ó wà ní ọ̀rọ̀ yẹn màá wá yànnà náà. Àkọ́kọ́ náà Sokoti ó sọ wípé wọ́n yàkàyàkà ànábì, òótọ́ ló sọ, wọ́n yàkàyàkà ànábì lóòótọ́, ṣùgbọ́n tí mo fẹ́ kó o gbà níbẹ̀ ni wípé ó ní wọ́n yàkàyàkà rẹ̀ wọ́n lọ́bọ́ ọmọ ọdún 5 sùn. Inú mi dùn pé ó sọ pé wọ́n yàkàyàkà rẹ̀ ni. Eléyìí túmọ̀ sí pé allegation kò sẹ́ni tí wọ́n lè fi allegation kan, kò sẹ́ni tí wọ́n lè fi allegation kan. Kọ́dà Ọlọ́run ọba wa gan àwọn èèyàn fi allegation kan, anabi Muhammad wọ́n fa allegation kan, Jésù wọ́n fa allegation kan, anabi Ọlọ́run dẹ̀ ni, Sulaiman wọ́n fa allegation kan, anabi Dawud wọ́n fa allegation kan, anabi Yusuf tí gbogbo wa mọ ìtàn rẹ̀ ṣé bí allegation wọ́n fi kàn tó fi dèrò ẹ̀wọ̀n ní tí ò ṣe wọ́n dẹ̀ fa allegation rẹ̀ kan wọ́n dẹ̀ torí ẹ̀ràn lẹ́wọ̀n. Sokoti so ti gbàgbé ni wọ́n yàkàyàkà anabi lóòótọ́ òótọ́ ni, ṣùgbọ́n allegation ni. Ìwọ Sokoti yìí tó bá jẹ́ pé ìjìnlẹ̀ Yorùbá tó ń pera rẹ̀ wá ni ọ́ lọ mú ìtàn wá fún wa. Ọ̀nà wo ni Ṣàngó gbà kú? Ìtàn méjì ló wá lórí ọ̀rọ̀ bí Ṣàngó ṣe kú. Ṣàngó tó ń pè wá síbi ẹ̀sìn rẹ̀ ni ìwọ Sokoti yìí o. Ṣàngó ìtàn kan sọ lọ́wọ́dì tí mo fẹ́ sọ yìí o Sokoti. Ìtàn kan sọ wípé ẹ má bínú pé mo rọ́ọ̀ṣì o, mo busy gan ìdẹ̀ wá fẹ́ kọ́rọ̀ yẹn ó tún sunlẹ̀ because àtàná ni wọ́n ti sẹ́ndẹ̀ sí mi, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sẹ́ndẹ̀ sí mi torútorú. Mo á wò pé kí n tó lọ sí skul àárọ̀ yìí kí n sáré yanjú ẹ̀. Ìwọ Sokoti oníwọ̀n yàkàyàkà ànábì òótọ́ ni, mo ti sọ fún ọ pé wọ́n máa yàkàyàkà èèyàn náà ni. Now ẹni tó bá yìí ti ga ayé máa sọ̀rọ̀ tí ò ṣe tiẹ̀ wọ́n máa sọ sí i gẹ́gẹ́ bí gbogbo ńlá káyè bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí igi méjì bá dúró lójú kan náà báyìí tí kan bá léso tí kan ò léso, èyí tó léso yẹn làwọn èèyàn máa lẹ́gi mọ́, èyí tó léso yẹn làwọn èèyàn máa lẹ̀kù mọ́, èyí tó léso yẹn làwọn èèyàn máa gùn ní gùkùgù. Igi tí ò léso wọn ò ní lẹ̀ òkú mọ́. So tẹ́ bá lẹ̀kù mọ́ ànábì, tẹ́ bá yàkàyàkà ànábì torí bọ́lọ̀ ń ṣe sànábì ni. So bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ànábì ọlọ́nà. Now ìwọ Sokoti ó wá ń pe gbogbo Yorùbá síbi ẹ̀sìn Ṣàngó, òun pọ̀ síbi ẹ̀sìn Ògún. Sọ fún wa ọ̀nà wo Ṣàngó gbà kú, Ṣàngó tí wọ́n mọ̀ lọ́lọ́wọ́ bá rẹ̀ hùn. Ìtàn méjì ló mú wá lórí ọ̀rọ̀ bí Ṣàngó ṣe kú. Ìkankanu méjèèjì kò sí ètò lórí rẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé irú ikú bẹ́ẹ̀ kó pàun àti n tó fa ikú yẹn. Ìtàn kan sọ wípé Ṣàngó ó mu ẹmu yó ó wá lọ báyà rẹ̀ sùn. Tí wọ́n bá ní wọ́n fi allegation kan ànábì pé ọbọ̀ ọmọ ọdún 5 sùn léè tí ò rí bẹ́ẹ̀, okay wọn ò sásọpá ànábì báyẹ̀ sùn. Ìtàn gẹ́gẹ́ tí ọ̀dàrú tí wọ́n Sokoti wọn àtàwọn ẹlẹ́bọ bíi tiẹ̀ ò lè jiyàn ni pé Ṣàngó mu tí yó ó mu ẹmu yó ó wá bá ìyẹ́ ẹ̀ sùn. Ìgbà tí ọtí wá dá lójú Ṣàngó ní Ṣàngó wá wò pé
ayé ọmọ gbọ́dọ̀ gbọ́ yìí Ṣàngó wá lọ pokùnso Sokoti irú in tó ṣẹlẹ̀ sí Ṣàngó nínú ìtàn yẹn sọ ọbẹ̀ lọ́run rẹ̀ tó bá jẹ́ wípé Ọlọ́run tó yẹ kó o sin ní Ṣàngó ó mu tí ó wá lọ bá yẹn sùn ńgbọ̀ tí wàá dá lójú ẹ̀ kódà ìtàn sọ wípé ẹ̀ẹ̀mẹ́ta ló bá yẹn sùn first round second round third round Sokoti wá yanjú yẹn ná mọ́sọ̀ tànẹ́bí àwa ti clear tànẹ́bí pé allegedly wọ́n á fi allegation kan ni kò dẹ̀ ṣe alhamdulilayi ìwọ wá yanjú ti Ṣàngó yìí kó o sì fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìwọ ń sọ fún wa wípé inú Kùránì wọ́n ti kà jáde pé ànábì bọ́mọ ọdún márùn sùn àwọn wá ń sọ fún ọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ nu Kùránì rárá ẹsẹ̀ ẹ̀fà náà tó wá sọ wípé Ṣàngó mutí yó ọ wá bá yẹ sùn nígbà ojú rẹ̀ wá dá tọ́tí ká lójú ẹ̀ ní Ṣàngó wá lọ pokùnso Sokoti irú tí Ṣàngó ṣe yẹn sọ ọbẹ̀ lọ́n kò ṣe èmi Al-Mudiru ọmọ Ajígini mo bẹ̀ lọ́n gbogbo ntá nàbí ṣe tó ṣe fún yẹ mo bẹ̀ lọ́n kí n ṣe mo bẹ̀ lọ́n gbogbo ntá nàbí ṣe gbogbo ìgbésí ayé ànábì mo bẹ̀ lọ́n kí n ṣe irú bá nàbí ṣe bó ṣe bá àwọn mùsùlùmí lò mo bẹ̀ lọ́n kí n bá àwọn mùsùlùmí lò bẹ́ẹ̀ bá nàbí ṣe bá àwọn ẹlẹ́bọ lò mo bẹ̀ lọ́n kí n bá ẹlẹ́bọ lò bẹ́ẹ̀ bá nàbí ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mo bẹ̀ lọ́n kí n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi bá nàbí ṣe pẹ̀lú ìyá ẹ̀ mo bẹ̀ lọ́n kí n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyá mi bá nàbí ṣe pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ mo bẹ̀ lọ́n kí n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba mi mo tó wá bẹ̀ lọ́n wípé irú ikú tọ́pa ànábì kọ́pa mi Sokoti mo challenge yẹ ìwọ náà wá jáde pé bí Ṣàngó ṣe fún ìyá rẹ̀ kó o ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé Ọlọ́run tó yẹ kó tẹ̀lé Ṣàngó irú ikú tó tún wá pa Ṣàngó kọ́pa ọ́ ìtàn kejì Sokoti ó ní wípé wọ́n ní bí Ṣàngó ṣe kú àti ntọ́fà ikú rẹ̀ ní wípé Ṣàngó máa fi iná ṣeré ìwọ náà wò wọ́n ní Ṣàngó máa fi iná ṣeré ìjọ kan ó wá fi iná ṣeré iná bá gbìmọ̀ lọ́wọ́ gbígbì tí iná gbìmọ̀ lọ́wọ́ iná jó gbogbo dúkìá rẹ̀ iná jó gbogbo ilé rẹ̀ iná jó gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo ẹbí rẹ̀ ikú iná ló pa wọ́n Ṣàngó wá wò pé ó ti tán fóun kí ló wá kù báyìí Ṣàngó wá lọ pokùnso Sokoti jáde kó sọ wípé irú in tí Ṣàngó ṣe yẹ àti ntọ́wá ṣẹlẹ̀ sẹ́bí rẹ̀ ń kọ́ ṣẹlẹ̀ sí ọ irú ikú tọ́wá pa Ṣàngó ń kọ́ pa ọ́ èmi lè sọ wípé gbogbo ntọ́ ṣẹlẹ̀ irú ikú tọ́ pa ànábì kọ́ pa mí nǹkan ẹyọ kan tí gbogbo wa tí a máa sọ wípé tọ́lọ̀ wọn bá ṣe tá a máa sọ wípé Ọlọ́run dákun jọ̀ọ́ Ọlọ́run dákun jọ̀ọ́ Ọlọ́run dákun jọ̀ọ́ tó ṣe fànàbì tí mùsùlùmí kankan àtẹ̀yìn náà táyì ṣe mùsùlùmí náà tí gbogbo ọ̀bẹ lọ́rẹ̀ ní pé Ọlọ́run má jẹ́ àwọn ọmọ wọn máa kú ṣáájú wa ìyẹn dẹ̀ ní kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí tọ́mọ wọn kú ọ wà àmọ́ àmọ́ ẹ̀bẹ̀ lọ́n pọ́lọ́ mọ́jà ọmọ wọn kú ṣáájú wa àwọn kírísítẹ́nì ṣe jẹ́ pásítọ̀ ṣe jẹ́ kírísítẹ́nì tọ́mọ wọn kú ṣáájú wọn wà àmọ́ gbogbo ọmọ ẹ̀bẹ̀ lọ́n kọ́lọ́ mọ́jà ọmọ wọn kú ṣáájú wa ẹ̀yin ẹlẹ́bọ táwọn ọmọ yín kú ṣáájú yín ẹ wà ṣùgbọ́n gbogbo ọmọ ẹ̀bẹ̀ lọ́n káwọn ọmọ wọn kú ṣáájú wa ìyẹn nìkan ṣùgbọ́n gbogbo bá ànábì ṣe lògbèsí ayé rẹ̀ àti irú kútọ́ pa ànábì kọ́lọ́njọ́ pa èmi ìwọ náà wá jáde ìwọ Sokoti kò ní irú kútọ́ pa Ṣàngó kọ́pa ọ́ Sokoti àwa ń sin Allah àwọn òsì dínà rẹ̀ èmi wá lè sọ wípé Allah ní kó pa mí Sokoti ìwọ jáde kó sọ wípé kí Ṣàngó pa ọ́ àbí kó gùn ọ́ pa ọ́ èmi ní ìsìn Allah lèmi ń sìn èmi wá ní Allah pa mí o nígbà tó yásìkò bá tó láti pa mí Allah ìwọ ni ó pa mí ìwọ Sokoti náà jáde pé básìkò rẹ bá tó láti kú kí Ṣàngó ọ́ pa ọ́ àbí kó gùn ọ́ pa ọ́ àbí kí Ṣàpànà ọ́ pa ọ́ àbí kí orò ọ́ pa ọ́ àbí kí Agẹmọ ọ́ pa ọ́ àbí kí Ìrẹ̀tẹ̀ ọ́ pa ọ́ ìwọ Sokoti jáde kó sọ bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ challenge ni Sokoti èmi ní ìsìn Al-Mudiru ọmọ Ajígini èmi bẹ lọ́hùn Ọlọ́run má jẹ́ ká jẹ́ ọ wọlé mi ajé Ọlọ́run má jẹ́ wọlé mi èmi bẹ lọ́hùn Ọlọ́run má ṣe mí lọ́rẹ̀ ajé Ọlọ́run ṣe èmi àti ajé ṣe wá ní ọ̀tá ara wa kájẹ́ ọmọ wálé mi kájẹ́ ọmọ wọnú iṣẹ́ mi kájẹ́ ọmọ wọnú ayé mi èmi sọ bẹ́ẹ̀ Sokoti ìwọ náà kàn wá jáde sọ pé kálùbáríkà kọ́ ọmọ wọlé ayé rẹ sọ pé èdè Lárúbáwá àtèdè ìsìlámù ní àlùbáríkà ìwọ Sokoti náà wá jáde pé kálùbáríkà ọmọ wọnú ayé rẹ kálùbáríkà ọmọ wọṣẹ́ rẹ kálùbáríkà ọmọ wọnú ilé rẹ kálùbáríkà ọmọ wọlé ayé rẹ bẹ́ẹ̀ mi ṣe sọ pé Ọlọ́run májà jẹ́ ọ wọlé mi ajé Ọlọ́run májà wọlé mi Ọlọ́run májà jẹ́ ọ bá mi ṣe májà ń bàjẹ́ ṣe Ọlọ́run májà ń rí májà ń fàjẹ́ jẹun Ọlọ́run májà jẹ́ ọ wọnú iṣẹ́ mi májà mi àtàjẹ́ ọ pàdé máṣe mi àtàjẹ́ lọ́rẹ̀ torí pé ọ̀dọ̀ tí ń lajẹ́ wà èmi wá dìnnà ajé ìwọ Sokoti náà wá jáde dìnnà àlùbáríkà sọ pé kálùbáríkà ọmọ wọṣẹ́ rẹ sọ pé kálùbáríkà ọmọ wọ ayé rẹ torí pé àlùbáríkà èdè Lárúbáwá tó sépèlé pé ẹni tó bá ń sọ èdè Lárúbáwá mo èsè èèyàn rẹ ọlọmọdé òsè èdè Lárúbáwá wá kàn jáde pé kálùbáríkà kọmọ wọṣẹ́ rẹ Sokoti sọ pé kálùbáríkà kọmọ bá ọ lò kálùbáríkà ọmọ bá ọmọ rẹ lò èmi lè sọ pé kájí ọmọ bá mi lò kájí ọmọ wọlé ayé àwọn ọmọ mi kájí ọmọ wọnú ọ̀dọ̀ àwọn ìyàwó mi kájí ọmọ wọnú iṣẹ́ mi kémi àtàjẹ kámẹjọ ṣe ìwọ náà wá sọ dínà ìtọ̀dọ̀ wa pé kálùbáríkà ọmọ wọnú iṣẹ́ rẹ kálùbáríkà ọmọ wọlé ayé rẹ torí wípé o ní èdè Lárúbáwá ọ̀fẹ́ gbọ́ now ẹ̀yin yẹn wa ẹ méjì á dára wa láàmú nǹkan mẹ́ta tó da Sokoti láàmú frustration wà ń bẹ tẹ́ bá dí bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ rí i pé ó wà frustrated ẹlẹ́ẹ̀kejì poverty in the sense wípé iṣẹ́ àárọ̀ tí Sokoti jí sórí ẹ̀ látàárọ̀ ọjọ́ rẹ̀ nǹkan ló ṣe tí wọ́n fi mú ò mọ̀ mo kò sóríire ń bẹ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tí ẹ jọ ṣiṣẹ́ yẹn àwọn ti lọ gan àwọn ọmọ wọn gan tó ti gba iṣẹ́ lọ wọn ẹbí Sokoti léèrè ọmọ rẹ̀ wo ló gbaṣẹ́ tíátà lọ rẹ̀ nítorí pé gbogbo àwọn ìyàwó rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ náà rí pé ní tí bàbá àwọn ṣe tí ò gbé Adébáyọ̀ Sàlámì ẹjọ́ dìde ni
àwọn ọmọ rẹ̀ tó ti ń gbàsẹ̀ lọ rẹ̀ àwọn ọmọ tó ti ń gbàsẹ̀ lọ rẹ̀ ọ̀gá Bello ẹjọ́ dìde ni àwọn ọmọ ọ̀gá Bello ti ń gbàsẹ̀ lọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ti ń gbàsẹ̀ lọ rẹ̀ so àgbà àwọn Jídé Kòsọ́kọ́ gbogbo wọn yẹn wọ́n ti àwọn ọmọ ẹjọ́ dìde ni àwọn ọmọ wọn ń gba iṣẹ́ yẹn lọ wọn ìwọ Sokoti iṣẹ́ tí wọ́n mọ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ nítorí pé òní lárí ń bẹ̀ ni frustration fi mú ọ tó fi ń sọ tó ń sọ yẹn nípa ìsìn tiwa ẹlẹ́ẹ̀kejì frustration ló mú Sokoti ẹni ẹlẹ́ẹ̀kejì òní pé poverty aago mélòó ni ẹ lọ ṣẹ̀ṣẹ̀ wá lọ ìlú èbó láyé rẹ̀ jápa ní ẹ ń pè tó ṣeun Sádébáyọ̀ Sàlámì ní ó lọ jókòó sílùú èbó ṣé Jídé Kòsọ́kọ́ ni ó lọ jókòó sílùú èbó sáwọn ọmọ gbàsẹ́ lọ rẹ̀ Sokoti alùbáríkà ọ̀wọ́sẹ̀ rẹ̀ torí pé Abdulrasaq tó ní wọ́n sọ tó wá ní o tiẹ̀ fẹ́ mọ̀túmọ̀ ẹ̀ gan nítorí pé ọ̀mọ̀túmọ̀ rẹ̀ orí pọ́lọ̀ wọ̀ bọ́ fi Razak yẹn náà lò kò sí rísíkù láyé rẹ̀ kíru rẹ̀ ọ̀ẹ̀sẹ̀ sọ fún wa pé ọ̀ẹ̀sẹ̀ lọ lú èbó ọ̀ẹ̀sẹ̀ wá lọ fàṣẹ nílùú èbó at what age ṣé àwọn contemporaries rẹ̀ nínú tíátà tẹ́jọ́ ń ṣeré ṣé èwo ló jápa nù wọn bí wọ́n ṣe jápa yẹn gbogbo àwọn ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì gbogbo wọn yẹn so iṣẹ́ tó ṣe tí ò gbé ọ láàárọ̀ ọjọ́ òun ló fa frustration poverty òun ló tún fà now ibi tẹ́yìn yóò ti wá mọ̀ pé Sokoti yẹn ó ní di tọ́wáyé pọ́dọ̀ àwa mùsùlùmí ni a lò ní di rúkìá tọ́ba jẹ́ pé kèsì ọ̀dọ̀ àwa mùsùlùmí a lò ní di àwọn tí wọ́n máa yẹ ọpọlọ wò pé ẹ bá wa yẹ̀ wò ṣé bàbá yìí ṣé ọpọlọ wà pẹ̀lú rẹ̀ ńgbà tí ń sọ̀rọ̀ kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ó lóun ò tiẹ̀ fẹ́ sọ èdè Lárúbáwá ó ní ọlọ́mọ tiẹ̀ jó wọn sọ láéláé ẹ wá lọ wọnú interview yẹn mélòó ló pé wàláì tàláì sédè Ògún ni Sokoti wàláì tàláì sédè Ṣàngó ni wàláì tàláì sédè Ọya ni Sokoti èdè Lárúbáwá tó ní ọ̀fẹ́ èdè Lárúbáwá tó ní ọlọ́mọdé ọsọ tó ń taka rẹ̀ dànù wàláì tàláì tó sọ nínú interview yẹn ó ju ẹ̀ márùn lọ ó ò sì sọ pé o fògùn búra ó ò sì sọ pé o fi Ṣàngó búra ní tó fi mọ̀ pé ọmọ tó ń ṣe nìyẹn ó ń sọ wàláì tàláì ó sì ń bínú àwa tá ní wàláì tàláì ó sì ń bínú ẹ̀sìn tó ní wàláì tàláì ó dẹ̀ ń sọ wàláì tàláì yẹn ibẹ̀ ló yẹ kí gbogbo èèyàn ó ti kọ́kọ́ kíyèsí pé ó dàbí pé ńgbà tí bàbá ń sọ̀rọ̀ yìí ọ̀tọ̀ níbi tí wọ́n wà ọ̀tọ̀ níbi tí làákàyè wọn wà nítorí pé bẹ́gbẹ̀sí bá korò tégbòtégbò ló yẹ kéèyàn ọkọ̀ èdè tó olóòfẹ́ gbọ́ ẹ̀sìn tó olóòfẹ́ gbọ́ èdè rẹ̀ yẹn kí wọ́n lóde tó tún wá ń fi ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó tún wá ń lo èdè ẹ̀sìn yẹn tó tún wá ń lo èdè tó ṣépè léhùn ó ní ọ̀gbà lé kéwú kọjá rí láyé ó ní ẹsẹ̀ rẹ̀ ọ̀gbà náà lé kéwú kọjá rí láyé wàláhì náà làlùbáríkà òfin sí láyé rẹ̀ Sokoti eléyìí ṣe bu reality ni in tó dẹ̀ defendable ni ó ní kódà ẹsẹ̀ rẹ̀ ọ̀kọjá lọ́nà lé kéwú rí ọ̀gá Bello tẹ́sẹ̀ rẹ̀ kọjá lọ́nà lé kéwú rí tẹ́jọ́ ṣiṣẹ́ kan náà wo bó ṣe rí wo bí wọ́n ṣe rí Sokoti ó ní kódà ẹsẹ̀ rẹ̀ ọ̀kọjá lọ́nà lé kéwú rí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé tó bá jẹ́ pé ọkọjá lọ́nà lé kéwú rí táyé rẹ̀ wá fi rí bó ṣe rí yìí àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ rẹ̀ ó sọ wípé ibi tó kọ́kọ́ gbà kọjá ló kórí burúkú ràn ọ́ so ọwọ́ pé ọwọ́ afẹnu ara rẹ̀ sọ pé kódà òde lé kéwú rí kódà ẹsẹ̀ rẹ̀ ọ̀gbá wájú lé kéwú kọjá rí èyí ó ti mọ̀ pé òdodo ní Sokoti sọ nítorí kíni àárí orí pa àlùbáríkà àárí orí pa dáadáa ẹni tó jẹ́ pé ọgbà lè kéwú kọjá rí lára rẹ̀ àwọn tí wọ́n jọ ń ṣe irú iṣẹ́ yìí tí wọ́n ń ṣe tí wọ́n jọ bẹ̀rẹ̀ látàárọ̀ ọjọ́ àwọn gba lè kéwú kọjá rí wọ́n lè má fi kéwú ṣiṣẹ́ o ọwọ́ pé ọ̀gá Bello gba lè kéwú kọjá rí Sokoti wáyé rẹ̀ wáyé ọ̀gá Bello wáyé rẹ̀ wáyé ọ̀gá Bello wáyé àwọn ọmọ rẹ̀ wáyé àwọn ọmọ ọ̀gá Bello so eléyìí túmọ̀ sí wípé ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ Sokoti ẹ̀rí pé yìí máa mẹ́rin wánu Kùránì mẹ́rin wánu àdífì inú ọ̀rọ̀ ẹ̀ náà mo ti mú ọ̀rọ̀ jáde wípé èmi bẹ lọ́hùn Ọlọ́hun ní kó pa mí Allah ní kó pa mí básìkò kú mi bá tó kí Sokoti náà kàn sọ pé kí Ṣàngó kó pa òun básìkò kú òun bá tó èmi bẹ lọ́hùn irú ikú tó pa ànábì tèmi kó pa mí kí Sokoti náà wá jáde kó sọ pé irú ikú tó pa Ṣàngó kó pa òun ìntọ́sẹ̀lẹ̀ tànàbì fi kú èmi bẹ lọ́hùn rẹ̀ sáyé tèmi kọ́lọ́njẹ́ ń dàgbà dáadáa kí Sokoti náà wá bẹ lọ́hùn kọ́lọ́njẹ́ náà dàgbà dáadáa irú ìntọ́sẹ̀lẹ̀ sí Ṣàngó tí Ṣàngó fi kú àti irú ikú tí Ṣàngó kú kó ṣẹlẹ̀ sí Sokoti Soko lè sọ èmi tó bẹ lọ́hùn Ọlọ́run má jà jẹ́ ọwọ́nu lé mi má jà jẹ́ ọwọ́nu sẹ́ mi kí Sokoti náà wá sọ wípé kọ́lọ́ má jà lùbáríkà wọnú lé òun kálùbáríkà ọmọ wọnú sẹ́hùn Sokoti èdè Lárúbáwá tó ń bínú sí yìí torí kó jẹ́ èdè ẹ̀sìn Ìsìláàmù yìí jẹ́ ń sọ fún ọ lọ́ọ́ béèrè dáadáa tó bá jẹ́ pé àgbàlagbà tó mọ̀tàn ní ọ wípé gbogbo ń tọ́ bá lọ báláyé lónìí tó jẹ́ ìtàn kíkọ́ lẹ̀ èdè Lárúbáwá ni wọ́n fi kọ́kọ́ bá wa kọ́ lẹ̀ fún nǹkan bí 104 ọdún kó tó di pé èdè Latin àti èdè Yorùbá wọ́n fi ń kọ Yorùbá lẹ̀ Sokoti sọ wá lè sọ wípé gbogbo àkọọ́lẹ̀ tó jẹ́ ti èdè Yorùbá àkọọ́lẹ̀ tí wọ́n kọ pẹ̀lú èdè Lárúbáwá kó tó di pé èdè Yorùbá dé Ọlọ́run mú kó ń gbèsè ayé rẹ̀ nígbà tó ní ó fẹ́ gbọ́ Ìsìláàmù ó sì fẹ́ gbọ́ èdè Lárúbáwá sétí Sokoti Ìsìláàmù ó ní sọ́mọ ànábì ni wá ni sọ́mọ Ògún ni wọ́ ó ní sọ́mọ ànábì ni wá ni sọ́mọ Ṣàngó ni ọ́ sọ́mọ kọ́ bàbá rẹ̀ ó ní sọ́mọ ànábì ni wá ni ok ṣé ọmọ Ọya ni ọ́ sọ́mọ Ọ̀ṣun ni ọ́ sọ́mọ Ṣàpọ̀nná ni ọ́ Sokoti náà wájú ń pè ọ́ sákèsí Sokoti sọ nǹkan kan tẹ́ fi ẹ̀sìn tẹ́ ń pè lẹ́sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ẹbọ yìí
tẹ́ wá fẹ́ làbọ̀ gbogbo àwa Yorùbá lọ́rùn tipátipá yìí kìí ṣẹ̀sìn àṣà ní gbogbo ìran kọ̀ọ̀kan ní ẹni àṣà wọ́n wá lẹ́sìn Yorùbá láṣà kádé fìlà abẹ́tí ajá àṣà wa ni káwọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀ àṣà wa ni ká máa ṣe oríṣiríṣi àwọn ayẹyẹ àṣà wa ni ẹbọ sísìn ẹbọ rúrú Ògún sísìn Ṣàngó sísìn kìí ṣẹ̀sìn wa ó lè sọ pẹ́sìn wa ni ókè Sokoti jẹ́ n sọ fún ẹ ewu gẹ́gẹ́ ló ń sìn nínú àwọn òòṣà yẹn torí pé Ṣàngó bí ẹ ṣe ń bọ ó yàtọ̀ sí bí ẹ ṣe ń bọ Ògún o Ògún bí ẹ ṣe ń bọ ó yàtọ̀ sí bí ẹ ṣe ń bọ Ọ̀ṣun o Ọ̀ṣun bí ẹ ṣe ń bọ ó yàtọ̀ sí bí ẹ ṣe ń bọ Orò bí ẹ ṣe ń bọ ó yàtọ̀ bí ẹ ṣe ń bọ Ṣàpọ̀nná Sokoti èwo ló ń ṣe nínú gbogbo ẹ̀ èwo ló ń ṣe nínú gbogbo ẹ̀ ìwọ Sokoti èwo ló ń ṣe nínú gbogbo ẹ̀ ókè Sokoti jẹ́ sọ fún ọ ẹ̀rí àwọn ẹlẹ́bọ wọ́n ti bẹ̀rẹ̀ sí so ti rí ṣe àwọn ẹlẹ́bọ ti bẹ̀rẹ̀ sí ebi mọ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ ni ìjọ Sokoti ń ṣe tiẹ̀ ta ni ìjọ Sokoti ń ṣe tiẹ̀ ta ló rìpọ́ọ̀tù péjì ẹ̀ ta ló ń ṣe foundation kínní now ìwọ Sokoti gbogbo ń tọ́ ń sọ yìí wájú ń sọ fún ọ èwo ló ń pè wá sí gan èwo ló ń pè Yorùbá sí nínú ẹ̀sìn ẹbọ gan ṣé orò tí èfẹ́ rí àwọn obìnrin tí ń pa obìnrin ni ṣé ló ń pè wá sí afẹ́ mọ́ o ṣé orò mùjẹmùjẹ tí ọ̀fẹ́ kó bí ó gbé ayé ṣé ló ń pè wá sí àbí Ṣàngó àbógun ṣé gbogbo àwọn òòṣà tọ́jà yìí pé níjọ́hun yẹn níjọ́hun èèyàn náà fi ń bọ wọ́n ṣé ló ń pè wá sí Sokoti Ṣàngó bíbọ òòṣà bíbọ Èṣù bíbọ Ọ̀ṣun bíbọ Ṣàpọ̀nná bíbọ orò ṣíṣe eégún ṣíṣe ó ti kú òní bíi tìjọ́ sí i ó ti di tó bẹ́ẹ̀ kọ́ yẹ pé níta fi ń bọ wọ́n níjọ́hun lẹ́ẹ̀fì bọ wọ́n sìn ẹ̀wọ̀n ní gbogbo yín ó kù sí i ọ̀dà ẹ fi orò gbé obìnrin kankan kárí báyìí ẹ fi gbé obìnrin kankan kárí nísìnyí báyìí ìwọ Sokoti hùn ẹ fi gbé obìnrin kankan ẹ fi gbé obìnrin kankan kárí mo lọ́ bá ń fún mi ẹ gbé obìnrin kankan kárí tó bẹ́ẹ̀ orò tẹ́ ẹ máa gbé obìnrin jọ̀hún so gbogbo àwọn nǹkan yìí orí ti pé so mo bẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala torí àsìkò mi a tún máa padà ṣàlàyé rẹ̀ ẹ nídìí wàhálà kankan nídìí wàhálà kankan lórí ọ̀rọ̀ tí Sokoti sọ o nǹkan mẹ́ta tó da Sokoti láàmú ó ní mo sọ o Sokoti wà frustrated nítorí pé iṣẹ́ àárọ̀ rẹ̀ tó jí sí kọ̀rọ̀ wọ́n mú bẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ irọ́ lẹ́nu sẹ́wọ̀n mo ò ṣe wọ́n bí Sokoti ṣe ń ṣe so frustration ó mú Sokoti ẹlẹ́ẹ̀kejì poverty máa yíyàn lórí so poverty ó da Sokoti láàmú ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé kìí ṣe pé ọjọ́ orí ni ó dìtàmí kéèyàn ó lè sọ̀rọ̀ làákàyè ọba gbàlagbà pàdé lójú ọ̀nà ọmọ bó ṣe lò bẹ̀rẹ̀ ayé rẹ̀ ọwọ́ anìkọ́yà ọlọ́gbọ́n tó bá jẹ́ pé dèdèrè bíi ti Sokoti ló ṣe dàgbà ńkọ́ kéèyàn ó kọ́mọ ẹja Abdulrasaki láti iye ọdún yìí kọ́mọ tí ó ṣe bí láti kékeré náà ló yẹ kó ti dìnáǹsì ẹ̀ so kò dìnáǹsì ìjáàbù Razaki láti iye ọdún yìí Ọlọ́run wá lo Razaki yẹn fún bàbá wa Abdulrasaki Ọkọya wọ́n ní kí ni túmọ̀ ọkọ tí ń jẹ́ Ọlọ́run ọmọ túmọ̀ rẹ̀ Sokoti wọ́n ní kí ni túmọ̀ Abdulrasaki Ọlọ́run tí ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ gan so ẹ̀yin náà wò èèyàn lo ìgbésí ayé bọ̀ láti iye ọdún yìí kọ̀ wá mọ ìtumọ̀ ọkọ rẹ̀ bí ó tiẹ̀ máa jẹ́ lọ ní o bí ó tiẹ̀ ní jẹ́ mọ́ o ṣé mọ̀ pé ó túmọ̀ sí wípé ẹni tí làákàyè rẹ̀ ò bá tó ìgbésí ayé rẹ̀ làákàyè rẹ̀ ò lè pe pọ́pílíkì láti wá ṣe nǹkan kan náà Ọlọ́run tí ẹ̀ mọ̀ túmọ̀ kọ́ bó ṣe dàgbà tóun kó tí ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ kọ́ wá sọ wípé ìtumọ̀ rẹ̀ mí ni ṣùgbọ́n kọ́ tẹ́hùn lọ́rùn Ọlọ́run ọmọ túmọ̀ kọ́ òun tó ìdàgbà tó bó ṣe dàgbà so ẹ má jà tara wa ẹ má lè já dara wa láàmú Sokoti ọmọ tí ń sọ ni o níta fi mọ èdè Lárúbáwá tí ń ṣépè lé kọlọ ọmọdé wọn sọ ọlọmọdé wọn ṣe wàláì tàláì èdè Lárúbáwá ni o èdè ìsìlámù ni o Sokoti pé wàláì tàláì bí ẹ márùn nínú interview ẹyọ kan ó dẹ̀ sọ pé kọlọ ọmọdé wọn sọ Lárúbáwá jáde ẹ wá bá a sọ fún Sokoti kọ́ mọ̀ sọ kádàrà mọ́ o torí pé kádàrà èdè Lárúbáwá ni Lárúbáwá èdè ìsìlámù ni ẹ bá sọ fún Sokoti kọ́ mọ̀ sọ pé àlùbáríkà mọ́ o torí àlùbáríkà èdè Lárúbáwá ni èdè ìsìlámù sì ni ẹ bá sọ fún Sokoti kọ́ mọ̀ sọ pé àlùbọ́sà mọ́ o torí àlùbọ́sà èdè Lárúbáwá ni èdè ìsìlámù sì ni ẹ bá sọ fún Sokoti kọ́ mọ̀ sọ pé àṣálẹ́ mọ́ o torí àṣálẹ́ èdè Lárúbáwá ni èdè ìsìlámù sì ni ẹ bá sọ fún Sokoti kọ́ mọ̀ sọ pé baálé rẹ̀ ni baálé kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ o torí baálé èdè Lárúbáwá ni èdè ìsìlámù sì ni ẹ bá sọ fún Sokoti kọ́ mọ̀ sọ pé ìjọ jímọ̀ mọ́ torí pé jímọ̀ èdè Lárúbáwá ni èdè ìsìlámù sì ni ẹ bá sọ fún Sokoti o gbogbo àwọn nǹkan yìí kọ́ mọ̀ sọ ọmọ káfí mọ̀ pé lóòótọ́ ni wọn ò bí kankan nù yín re kẹ́ ẹ yọ èdè Lárúbáwá kò láyé yín tẹ́ bá ti yọ èdè Lárúbáwá kò láyé yín ayé yín ò ní túmọ̀ mọ́ a ní gbogbo ẹ̀yẹ lẹ́bọ̀ ẹ jáde kẹ́ẹ̀ka sọ pé kọ́lọ́ yọ àlùbáríkà kò láyé yín ilé mi sọ yìí pé Ọlọ́run kó yọ ajé ọlọ́mọdé ayé ajé ọlọ́mọdé wọnú ayé mi ajé ọlọ́mọdé wọnú iṣẹ́ mi ajé ọlọ́mọdé wọnú ayé àwọn ọmọ mi ajé ọlọ́mọdé wọnú iṣẹ́ àwọn ọmọ mi ẹ̀yin ẹlẹ́bọ náà wá jáde ẹni àlùbáríkà ọlọ́mọdé wọnú iṣẹ́ yín torí kíni àlùbáríkà èdè Lárúbáwá ni èdè ìsìlámù ni Sokoti jáde kan sọ bẹ́ẹ̀ mi ṣe sọ yìí challenge ni fún gbogbo ẹ̀yin ẹlẹ́bọ pátá
èmi challenge yín wípé àlùbáríkà ọlọ́njọ́ wọnú ayé mi, àlùbáríkà ọlọ́njọ́ wọnú ayé àwọn ọmọ mi, àlùbáríkà ọlọ́njọ́ wọnú ayé àwọn ìyàwó mi, àlùbáríkà ọlọ́njọ́ wọnú iṣẹ́ wa, àlùbáríkà ọlọ́njọ́ ọmọ bẹ́mi àtàwọn ọmọ mi àtàwọn ìyàwó mi àtàwọn ẹbí mi àtàwọn ará mi àti gbogbo àwa mùsùlùmí, àlùbáríkà ọlọ́njọ́ ọmọ bá wa gbé, ajé ọlọ́mọjọ́ wọ ayé mi, mọ́jọ́ wọ ayé àwọn ọmọ mi, ajé ọlọ́mọjọ́ wọnú iṣẹ́ mi. Ẹ̀yin ẹlẹ́bọ náà wá jáde torí pé ajé èdè ẹ̀yin ẹlẹ́bọ ni, èmi wá denounce ẹ̀ totally and completely. Mo rí búùkù ajé kúrò láyé mi àtàyé àwọn ọmọ mi, ẹ̀yin náà wá rí búùkù àlùbáríkà kúrò láyé yín àtàyé àwọn ọmọ yín. Ẹ̀yin oníṣègùn ẹ jáde ẹni kálùbáríkà ọmọ wọ̀sẹ̀ yín, ẹ̀yin ológun ẹ jáde ẹni kálùbáríkà ọmọ wọ̀sẹ̀ yín, ẹ̀yin eléṣù ẹ jáde ẹni kálùbáríkà ọmọ wọ̀sẹ̀ yín. Tó bá ti wà mẹ́kọ̀ọ́ jáde, tájé bá ti wà ní ayé mi ọlọ́njọ́ jáde. Ẹ̀yin náà wá jáde pé àlùbáríkà èdè Lárúbáwá ni o, ó tó ajé dé àwọn mùsùlùmí kọ́nà ó mú kó láyé yín. Sokoti, mo fún ọ ní mọ̀ràn, ṣé táwọn ọmọ rẹ bá wo gbogbo tó sọ yìí náà àti bó ṣe ń ṣeun, àwọn olóró gan wọn ní àgbà òjẹ́ sọ̀rọ̀ bí èwe. That is ke wọ́n wò pé bọ́ bá tiẹ̀ sọ̀rọ̀ náà tóró náà ọ̀jẹ̀ ń tọ́ da náà o, kò sì yẹ kí wọ́n bá rù rẹ ní rubẹ̀ ṣùgbọ́n kò lè dùn wá. Frustration àtàìrọ̀wọ́ ń mú níbi iṣẹ́ àárọ̀ rẹ. Àwa nísìn èmi bá kéwú lọ́wọ́ bàbá mi ni mo dẹ̀ gbà àlùbáríkà wọ̀, àwọn ọmọ mi náà tó ti bá kéwú lọ́wọ́ mi wọ́n ti gbà àlùbáríkà tó ti ń wáyé àwọn ọmọ mi. So adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, àwọn ìyàwó mi wọ́n mọ̀ mí lóní kéwú wọ́n fẹ́ mi, àlùbáríkà wáyé wọn gbogbo bí táwọn ìyàwó mi wà làlùbáríkà wà pẹ̀lú wọn. Ìyàwó mi tó wà ní òkè òkun àlùbáríkà wáyé ẹ̀, ìyàwó mi tó wà ní Nàìjíríà àlùbáríkà wáyé ẹ̀, ìyàwó mi tó gbogbo àwọn ọmọ mi àlùbáríkà wáyé wọn, kò sì sàjẹ́ láyé kankan wọn. So ìwọ Sokoti náà àlùbáríkà ò wọṣẹ́ rẹ, ajé tó wá wọṣẹ́ rẹ kí ló fi dà? Ọlọ́ọ̀lú èbó at what age? Ìlú èbó yẹn ṣe ń téèyàn máa sọ wípé èèyàn fẹ́ lọ jókòó sí àtọ́wáyé pé ọ̀dọ́ ara ló fi lọ àbọ́lọ́ ń kọ ìrìn àjò rẹ mọ́nà ẹ̀bẹ̀, ṣùgbọ́n ńgbà tó ọ̀rọ̀ wọ́n mú ẹ tó wáyé pé ńgbà tí ọ̀rọ̀ wọ́n mú lọ́wọ́ àwò pé ẹ wo ojú ẹ̀yìn àwérè dájú ojú àwérè lọ bíi ti ẹ̀yẹn Sokoti tọ́wọ́ àìsẹ̀ ìgbàlú èbó lọ ní kọ́tàtò. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀yin mùsùlùmí ẹ fọkàn balẹ̀, ànábì kò bọ́ ọmọ ọdún 5 sùn, ànábì ò sì ṣàṣemọ́ṣe kankan. So Ògún Ṣàngó lọ́ba yẹ ẹ sùn, káwọn náà lọ wádìí ìtàn, Ṣàngó bá yẹ ẹ sùn gbò mu ti yó ló fi ń gbọ́ ti dá lójú rẹ̀ lọ́lọ́ pokùnso. Kí Sokoti náà bẹ lọ́run irú ikú tọ́pa Ṣàngó kọ́pa òun, èmi bẹ lọ́run irú ikú tọ́pa ànábì Muhammad kọ́pa mi, èmi sì ń bẹ Ọlọ́run wípé ìjọ tásìkò kù mi bá tó kí Allah pa mi, kí Ṣàngó àbógun àbí Ṣàpànà àbí orò àbọ́ya kí Sokoti náà sọ pé kọ́pa òun kò lè sọ. So ìtàn kejì sọ pé Ṣàngó ohun ibi tó ti ń finá ṣeré, ẹ̀yin náà ó ń finá ṣeré, iná bá gbìmọ̀ lọ, iná tí ń pè ní Ọlọ́run rẹ̀ iná wá gbìmọ̀ lọ kọ̀wárí control, iná bá gbogbo nǹkan rẹ̀ jẹ́ ló fi bínú kú. Sokoti ò lè bẹ lọ́run rú rẹ̀. So adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, àwa ń jẹ́ mùsùlùmí à ń jókòó mùsùlùmí, èdè Lárúbáwá àwa sì ń sọ. Ìwọ Sokoti ọlọ́ọ̀lọ́lẹ̀ Haúsá ògbédè Haúsá gan kí ló lé ọlọ́ọ̀lẹ̀ Haúsá? Ebi ṣé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò gbé ọ ni ló fi dẹrú tó fi lọ́lẹ̀ Haúsá tó pẹ́ ń bẹ̀ bí wọn náà ṣe sọ. Nígbà tí ìyẹn ò tún gbé ọ ò tún padà wálẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ò tún gbé ọ, òòṣà ò gbé ọ, ajé ò gbé ọ, Ṣàngó ò gbé ọ, Ògún ò gbé ọ, ò tún gbàlú èbó lọ. Ìlú Christianity nílùú èbó náà ó sẹ́ àlọ́bẹ̀. Ìwọ Sokoti tó ọmọ tó ń sọ tó ló ń gbìjà Yorùbá, òun gbìjà Yorùbá, irú rẹ̀ ni ó yẹ kó lọ ìlú èbó tọ́ra àwọn èbó ní ẹ kó àwọn babalá yín lẹ́rú. Ọwọ́ àpọnú ìwọ Sokoti yẹn, yes èmi ò kí n bú yẹn bọ̀ tí mo bú ẹ torí pé o bú Ìmáàmù Ògbómọ̀ṣọ́, o bú ọba Olúwo, ìwọ náà lẹ́tọ̀ọ́ sí èbú torí pé tẹ́ máa ń pè ọ́ lágbàlagbà, o kì í ṣàgbàlagbà lọ́dọ̀ ọ̀rú èmi o, that is the bitter truth. O yẹ ṣàgbàlagbà lọ́dọ̀ ọ̀rú èmi o, èjì ká consider èjì rẹ o yẹ ṣe àgbàlagbà lọ́dọ̀ ọ̀rú èmi o. Tábàjọ bí èmi àti ẹ̀pọ̀ lè tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òní jẹ́ ká padà sí burúkú bẹ́ẹ̀ ọba mi bọ̀ ọ̀dá lọ jẹ́ sí mi. Therefore tó bá jẹ́ pé làákàyè rẹ wà pẹ̀lú rẹ ìwọ Sokoti kí lọ balẹ̀ Haúsá lọ sí? Ní àwọn ẹrú Fúlàní ìwọ lọ sẹ́rú ń bẹ̀ ńgbà tí ò gbé ọ ó tó padà wálẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ò tún gbé ọ ọ̀sẹ̀ wàá gbàlú èbó lọ ìwọ Sokoti. Ẹ wo torí àsìkò mi a mọ̀ padà sọ pẹ̀lú ògùn Ọlọ́run bí n bá ráyè máa ṣe ìyẹnjú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jíjáde tí Alhaji Saheed Òṣùpá tó jáde tó sọ wípé ẹkàjẹ ní sáré kí Alhaji Saheed Òṣùpá ń bẹ pé ọkàrẹ lábala pé ó ti yanjú ọ̀rọ̀ Òṣùpá jẹ́ mùsùlùmí àbí ọ̀jẹ́ mùsùlùmí ń kọ́ ni ọ̀rọ̀ tèmi. Ìjẹ́ mùsùlùmí Òṣùpá kò kó oríire bá ìsìlámù, àìjẹ́ mùsùlùmí Òṣùpá kò kó ibú bá ìsìlámù. ìjẹ́ Kùránì dá o, wọ́n sọ pé Kùránì ò dá o, àbòsí tóun so mo kí Alhaji Saheed Òṣùpá pé màá ṣàlàyé rẹ̀ dáadáa tó bá yá o torí àsìkò ni o, bọ̀tẹ́ ẹjẹ́ ń sáré kí ńgbà tó ṣe tí ọ̀dà tó sọ tí ọ̀dà asáré sọ̀rọ̀ ńgbà tí wàá rọra yanjú ọ̀rọ̀ díẹ̀ yìí ó yẹ káwa náà sáré lù lọ́gọ̀ ẹnu pé Alhaji Saheed Òṣùpá ọ̀kàrè tó tiẹ̀ ṣàyàkókò nẹ̀kí pé wọ́n á ní kíni ọ̀kàrè Alhaji Saheed Òṣùpá ọ̀kàrè ó ti yanjú ẹ̀. Ó ní n tóun sọ ni pé òun sọ pé Kùránì ọ̀dà o, Kùránì ò sì látakò lọ́dọ̀ tóun o, pé ń tẹ̀lé Kùránì àbí ọ̀tẹ̀lé Kùránì kọ́ làwa nídìí. Ó ní Kùránì ò látakò, ó ní tóun sọ ni àbòsí tóun ṣe tóun kílẹ̀mù pé mùsùlùmí lóhun tóun sì tún ń sọ ògùn, ó ní ló ń sọ o tóun tó àmọ́ àwọn àfáà náà tí wọ́n kà máa sọ pé àwọn gbé Kùránì lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ń sọ ògùn tí wọ́n ń sáwó. Saheed Òṣùpá ọ̀parọ́ náà, mo sọ bí ọ̀rọ̀ náà pé Òṣùpá ọ̀parọ́
tọrọ ma àwọn àfáà tó yípo òun ó dẹ̀ mọ irú táwọn jọ ń ṣe mistake tó Òṣùpá ṣe ni pé ó generalize pé gbogbo àfáà gbogbo everybody lo Kùránì làwọn fi ṣàlàyé pé àwa ń lo Kùránì o àwa ń tẹ̀lé Kùránì o à ń lo Kùránì à ń tẹ̀lé Kùránì tá à ń sọ àsọpá ìṣẹlẹsẹ o wàláyà àsọpá ìṣẹlẹsẹ ṣùgbọ́n àìṣẹlẹ bọ̀ làwọn ń sọ àwọn èjò ogun àwọn èwosẹ àwọn èsìngbẹrẹ àwọn òweṣẹ àwọn èsèmùlẹ̀ àwọn ònífá àwọn ègbétutù Ọlọ́run bá làwọn máa jí kí Saheed Òṣùpá lóhun máa jí kí ifá kò náà ní ìṣù pẹ̀lú Saheed Òṣùpá o aláì Saheed Òṣùpá èmi o personally mi ní ìṣù pẹ̀lú ẹ̀ yìí tí mo ní ìṣù pẹ̀lú ẹ̀ o ti yanjú ẹ̀ pé ó sọ pé Kùránì ọ̀dá o ó sọ pé Islam ọ̀dá o pé ìntọ́ ń sọ ni wípé àbòsí tó ń ṣe tí wọ́n ń ṣe àti táwọn àfáà kan ń ṣe nípa ká máa jẹ́ Saheed ká tó máa ṣẹ́fá ká máa jẹ́ Abdulhakeem kí wọ́n tó wá máa bá wa nídìí pé mò ń jóògùn mò ń sọsẹ́ mò ń gbàwúre káàfọ́ ọmọ sọ jáde lẹ́nu pé ọ̀sàgbàkó ńláńlá ni ọmọ jóògùn ni ìyẹn làwọn yanjú bẹ́ẹ̀ o Alhaji Saheed Òṣùpá Ọlọ́run ló gbé ọ̀gá kèé sóògùn Alhaji Saheed Òṣùpá wá jẹ́ ń dá ọ padà síbi orin méjì kan tó ti kọ ọkọ orin kan wípé ó tètè mọ̀ pé orí ni ọba ti má ṣaàgùn ìtumọ̀ ọ̀rọ̀ ni pé ẹni tó rí ẹ̀ bá pé mọ̀ pé ó regret ipò ṣoògùn rí ó deny ògùn bẹ̀ yẹn in tó mú ọ tó fi láyà lórí ọ̀rọ̀ ògùn sìn ẹbí rẹ kọ́ àwọn àfáà tó rìn mọ́ ni tí wọn ò jẹ́ ọmọ pé ògùn ọ̀dà ó ti kọ́ lórí pé ó tètè mọ̀ pé orí ni ọba ti má ṣaàgùn ó tètè mọ̀ pé orí lówó ó tètè mọ̀ pé orí lọ́lá ó tètè mọ̀ pé orí ni gbogbo nǹkan ọba ti má ṣaàgùn ó deny ògùn bẹ̀ hùn Saheed Òṣùpá orin yẹn make sense now Saheed Òṣùpá jẹ́ tó dá padà síbi orin kàtọ́ ọkọ̀ tó mọ̀ pé ògùn ọ̀dà kó kó ń díẹ̀ kó dúró ti Islam Ọlọ́run ló gbé ọ̀gá ọmọ babaláwo mélòó nínú àwọn babaláwo rẹ ní a soríire láyé bó ṣe soríire yìí ọmọ babaláwo mélòó nínú àwọn ọmọ babaláwo tí wọ́n sọ pé àwọn ń ṣẹfá fún ọ Saheed Òṣùpá ni wọ́n ga láyé lójú ọ̀nà tí wọ́n ń tọ̀ bí wọ́n ṣe ga yìí Saheed Òṣùpá Ọlọ́run ló gbé ọ̀gá inú mi dùn bó ti clear ọ̀rọ̀ yẹn Ọlọ́run bá dúpẹ́ fún ẹ Ọlọ́run wà bá ní mú ọ kúrò nídìí ẹbọ Ọlọ́run mú ọ kúrò nídìí ògùn pátápátá Ọlọ́run jẹ́ ọmọ pé Ọlọ́run lọ́lọ́run ó sì ní gbànà nira mọ́ tọ́lọ́run ó fi gba gbogbo ẹbọ gba gbogbo ògùn kúrò lọ́rẹ̀ Saheed Òṣùpá ọkọ nìkan ó ní tábà sáré nítorí tòṣùpá tábà sáré tọ́lọ́run bá fi tì wọ́n ṣubú àìmọye orúkọ ni wọ́n tún padà wàá pè ọ́ wọ́n lè lólóògùn ni ọ́ wọ́n lè lémèrè ni ọ́ wọ́n lè lọ́ máa jẹ́ ni ọ́ ìtumọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ni wípé ó èso lóògùn so ó clear in tó mú ọ láyà pé ò ń sọ ògùn ni irú àwọn caliber of àfà tẹ́ ẹ jọ ń ṣe so Ọlọ́run ó ti clear rẹ̀ pé ó sọ pé Kùránì ọ̀dà ọjà mùsùlùmí bọ́ ọba já mùsùlùmí ìwọ ló soríire kòkó rí ire kankan bá Islam bẹ́ẹ̀ mi náà ṣe já mùsùlùmí èmi mo soríire kòkó rí ire kankan bá Islam ẹ̀tọ́ ọ̀dẹ̀ lọ́hùn ṣe Islam mọ́ kòkó rí burúkú kankan bá Islam òun lọ́mọ wàhálà tó kó rẹ̀ sí ìjà mùsùlùmí wa with or without us Islam remains Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.